oníjà bá gbọ́ kí àjàkálẹ̀ àrùn ọ wà ń lò kan lẹ́yìn ọba tí wọbẹ̀ gbọ́dọ̀ wọbẹ̀ ẹni tó bá ti wọbẹ̀ gbọ́dọ̀ jáde kó bẹ̀. tí wọ́n bá sọ pé àwọn bàbá ńlá ẹ̀jẹ̀ wo ni wọ́n yẹ̀ wò bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ rọ̀ sọ ṣùgbọ́n ò rí wí láwọn bàbá ńlá tó ń sọ àìmọye ọmọ náà lọ ya abirùn fáwọn náà ọ̀pọ̀ àìmọye ọmọ náà lọ ya dákúdájú fáwọn náà lọ́dún tí báwọn ọmọ ibi tí wọ́n fẹ́ tì sí tí wọ́n fẹ́ fi tì sí bí wọ́n máa sọ nígbà míì pé àwọn alálàálẹ̀ ní bínú sáwọn báyọ̀ wọ́n mẹ́ni tó ń sẹ̀ tí wọ́n á yọ eléyìí lára ọmọ òṣùpá ìlọsíwájú ti gbámà ẹbí káwọn yẹn ti máa ti ń fa ọ̀pọ̀lọpọ̀ nǹkan mi Islam ò sì ní ká máa forí ká fi lélẹ̀ ká kásì òkè àyíká tí ọba ti ta kò fi hàn sí wa Islam ò ní káwọn náà lòdì sí ẹlẹ́ni tó wà 400 level tó rọ́bìnrin tó fẹ́ fẹ́ àná tí ò lówó lọ́wọ́ wọ́n á ní káwọn ṣe ákùdù àmọ́ táwọn yẹra fúnra wọn dìgbà táwọn bá jáde sùn kí wọ́n ní tó máa kú tó wọ́n fẹ́ fi síìsì obìnrin kalẹ̀ kí o torí kẹ́ló ní ọmọ bá fẹ́ mọ̀ lọ́wọ́ ókè ìwọ ò lówó tó fi lè sọ́pọ̀ ìyàwó lónìí tó bá ṣẹlẹ̀ pé lọ́la náà tó dá àti kó tọ́ obìnrin lọ́dì kó o tún lówó náà kọ́ tó ní báyé obìnrin jẹ́ o ti fẹ́ o ti sísì ẹ̀ kalẹ̀ ìwọ ní tó lè fi máa tọ́jú rẹ̀ ọwọ́ ni ó ti ṣe sùúrù fún ọ lẹ́yìn tó graduate ọdún kìíní ọdún kejì ọdún kẹta títí ìgbà wo dáná bí rí sí èdè ó tún máa sì fi fọmọ ọlọ́mọ lọ́rùn lẹ̀ ẹ gbọ́dọ̀ sí àkúdù ẹni tó ọdún tí ọba ti ṣe tán láti fi kó tán má sí àkúdù pẹ̀lú ẹ̀ kí lọ fẹ́ sísì ẹ̀ sọ́wọ́ sí lẹ́yìn tẹ́ bó ti ṣe jẹ́ irú àwọn ìlówó ni ò tí ì jẹ́ pé kíkọ́ máa kó bọ̀ obìnrin lè gbọ́ lójijì ó ti rọ́nà ó ti fẹsẹ̀ fẹ́ ó ti lọ Libya ó fẹ́ wọ Italy ìyàwó tó wá sílẹ̀ ńkọ́ má sì ákùdù kákùdù ọkùnrin tí ọba ní í ṣe tán láti yan níyàwó ẹ má sì ákùdù ọlọ́kùnrin tó ṣe pé bí èpò náà ni máa fi báyàwó ṣe bó làwọn ti ṣe nínú kẹ́tì máa ń mẹ́pẹ̀ kó tó di pẹ́fẹ́ tó bá jẹ́ bẹ́ẹ̀ a lè gbèjà yín lọ títí rẹ́ náà ti mọ polówó ogún kẹ́ tó gbé pàṣẹ ẹ̀yìn ìgbà tẹ́ fẹ́ tán lẹ́ máa lélẹ́ pè ẹ máa bẹ̀ pé kó dín èpè kù tí ọba lẹ parẹ́ pátápátá kó dín tẹ bá wọn ti torí èpè kó tí ń jáde lẹ́nu rẹ̀ sọ pé ẹ̀sìn má insha Allah ọ̀pọ̀ torí pé èpè tí ọba mẹ́ni tá a ṣẹ́ sí ń bọ̀ wá fàbọ̀ fi lépè ọbẹ̀ tàbọ̀ kálukú ọmọ lọ lọ́jọ́ ọ̀dọ̀ tẹ́ ẹ̀ tí ì bímọ torí tẹ́ ẹ bá ti bímọ ibi tí dẹ́ńtà tún wà lọ tẹ́ ẹ bá ti bímọ ẹ tètè máa lọ tí ọba pọ̀ yín lẹ̀ ẹsẹ̀ fọlọ̀ wọ́n ní bàbá ti ń gbàdọ̀ wọ́n á sọ pé ti parí ọ̀rọ̀ ọkọ̀ kò sí tó burú bẹ́ẹ̀ lópin ìgbà tí wọ́n bá ti sanwó òkò lópin ìgbà tí wọ́n bá ti fojú ṣáájú mú pépà tí wọ́n ra pépà wọn ò ra pépà ó lọ sọ ibi èmi ni màá mú ti parí ló kírítíkà ló dé jáde á èèyàn dáadáa ni bàbá ti ń gbàjọ sọ̀rọ̀ torí pé ti parí làwọn èèyàn fẹ́ dámú ó wá ní ti parí lọ́wọ́ èèyàn dáadáa ni àmọ́ kì í ṣàjọ lójoojúmọ́ o àjọ báwa mẹ́wàá àjọ kójọ àjọ ń dá 10,000 lọ́ba ti dá ẹnìkan kó lẹ́yìn rẹ̀ ẹnìkan kó lẹ́yìn rẹ̀ ẹnìkan kó kò sówó ìkó kan tá a máa san eléyìí kò sí nǹkan burú bẹ́ẹ̀ lábẹ́ òfin ṣẹ̀ríà tẹni tí wọ́n á ń gbà sọ́wọ́ bá gbé mi ni màá kó káyìn nítorí dá lóṣù. wọ́n la sọ fún àwọn pé káwọn ọmọ lò kọ́ńdọ̀m nílùú wo la ti sọ. àwọn ọ̀sọ́ bẹ́ẹ̀ o. nítorí àjọ sọ ní pé
tí èèyàn bá fẹ́ ṣọ́ra fún kíyàwó wọn lóyún irú táwọn sàhábà máa ń ṣe lọ́dà bí ọmọ sí kí làwọn sàhábà máa ń ṣe wọ́n máa ń dáadáa a sì sọ pé tí wọ́n bá dáadáa tí àwọn bá lọ lóyún wọ́n sọ pé ọkọ ló ní òkú ọ̀nà lóyún torí kínkínní lè ti kán nítorí wọ́n fẹ́ lò láti dá yẹn náà tẹ́lẹ̀ náà kínkínní láti gbogbo tó ń dà lọ́ba fi dá yẹn gbogbo ilé yóò ní ká yẹn orí délé kínkínní lọ́kàn àwọn ọ̀gá yẹn bẹ́ẹ̀ onídìí ọ̀fà kíkọ́lé ọmọ rẹ̀ náà àwọn ọ̀sán kékeré máa lò wọ́n tún wá ń ṣàwọn analysis kan àwọn medical doctor wá sọ pé obìnrin yẹn tó bá lóyún kí nípa àwọn oníkẹ́ máa lò àmọ́ nǹkan tí a wò ní pé sábúrú rẹ̀ lọ́pọ̀ ju dáadáa rẹ̀ lọ ni àbí dáadáa rẹ̀ lọ́pọ̀ ju aburú rẹ̀ lọ. tó bá ké dáadáa rẹ̀ lọ́pọ̀ jù ẹ lò tó bá ké dáadáa rẹ̀ lọ́pọ̀ jù ẹ gbọ́dọ̀ lò tí sẹ́rí àṣọ ilé ìjẹba. wọ́n ní kí ló dé tó ń tẹ́tẹ́ táwọn ọkọ àwọn bá sí àwọn ohun tọrọ àforíjì obìnrin ló máa ń tọrọ àforíjì ọkùnrin allegation ni o ẹ̀yin máa ń tọrọ àforíjì abẹ́ ìtọrọ àwọn èèyàn méjì wọ́n láwọn máa tọrọ nínú ẹgbẹ̀lẹ́gbẹ̀ èèyàn tó wà ní òkú ó túmọ̀ sí wọn ọ̀parọ́ máa wọ́n ní kájọ balẹ̀ fara òpè ká má ga lórí bọ́ọ̀ bọ́ọ̀ dọ̀dọ̀ balẹ̀ Islam ọ̀gbà bọ́ọ̀ dọ̀dọ̀ balẹ̀ òwe lásán ni ìyẹn ní kókò tọrọ àforíjì lọ́dọ̀ ẹ̀ tí ò tó ọ̀gbà tó bá sẹ̀ tó ní kọ́ má ga tọ́jú ọ̀pọ̀ ń pa síwájú ọ̀yọ́ kọ́jà tí ìyẹn bá jẹ́ ní tó fi kọ́ra tó ìgbà tó bá sẹ̀ ìyàwó rẹ̀ ọmọ tó kó foríjì hàn ó tún ní ìkọjá sísọ àmọ́ bí kọ́ mọ́ wàá sẹ̀ kó ní tó níbẹ̀ níbẹ̀ ọ̀ torí pé tó bá ti mú obìnrin sí àtẹ̀sẹ̀ àti tí èsì ẹ̀sẹ̀ lórí kẹ́ máa bẹ̀ ọ́ nítorí délé tó bá sẹ̀ tó hàn kọ́ sẹ̀ lóòótọ́ tọrọ lọ́dọ̀ rẹ̀ kó forí ní ọmọ náà inú tí máa jẹ́ kí ló tòrò torí pé téèyàn bá jẹ́ pé èèyàn sẹ̀ ìmọ̀ wá tìyàn lẹ́nu láti tọrọ ọ̀dáríjì ìmọ̀ tìyàn lẹ́nu láti wí àwáwí àmì ìgbéraga kò sì yẹ kéèyàn jó gbéraga torí gbéraga bá ń bẹ lẹ́mìí èèyàn kọ́ ọmọ gẹ́gẹ́ bí ọmọ náà mú ìmọ̀ pọ̀tí náà kéèyàn wà lìjẹ̀nà torí náà dọ̀wọ́ wa. wọ́n ní táwọn bá forí kalẹ̀ ti dúpẹ́ kí làwọn máa wí kò sí ìjọba tó máa wí dúró tó máa wí tó bá forí kalẹ̀ kò sọ láti náà lọ. subahana rabbiyal a'la kó tó subahana rabbiyal a'la ó gbóni fólúwa mi ọba tó ga jù ó ti tó má wí yorùbá wọn làwọn máa ń ta lójó àtayò kí ni Islam rí sí ọ̀faramani èrèkèrè jẹjẹ tí ò wúlò ìrọ̀lámi ìrẹ́gbẹ̀ tí ó tẹ́tẹ́ wọn ní ká wá ta láì bọ́ọ̀lù ó sì sọ̀rọ̀ ara rẹ̀ jọ gbẹ̀gbẹ̀ pẹ̀lú lójó bọ́ọ̀lù ó sì fẹ́ sọ̀rọ̀ ara rẹ̀ jọ gbẹ̀gbẹ̀ kì í àmọ̀ pẹ̀lú ayò báwò kò sáyè fún ẹ̀sìn ní kó mójútó ẹ̀kọ́ ẹ̀sìn tó ọmọ ní kó lọ́kọ́ eléyìí pàtàkì wọ́n ní POS owó tó ní PS no ok POS tó a sọ pé ẹ má ṣe POS ní business nítorí kò náà yàtọ̀ sí bank bankun mukhtasan in the POS and summary of the bank gbogbo transaction kan ṣe ń bẹ náà ìwọ náà ṣe kí wọ́n sọ báńkì di haram ẹ mọ̀ pé nígbà tí báńkì òun fẹ́ kí haram yẹn kó gbilẹ̀ instead of you coming to the bank báńkì ní nítòsí rẹ̀ torí pé o lè operate POS láì jẹ́ kó jẹ́ agent báńkì tó ń torí di eléyìí báyìí kọjọ́ àwọn wọn náà kí rìbọn tẹ́lẹ̀ kí ẹsẹ̀ kó tó máa gbèrú sí i àwọn afáàkàn lọ́tọ̀ ẹnikẹ́ni tí ẹ máa ń sọ̀sọ̀kúsọ tí wọ́n máa ń mú un kó ẹ mú wọn sí Nàìjíríà mi ẹni bá yẹ sọkúsọ táwọn èèyàn sọ torí di eléyìí kọtọ wọn ní a ní kí á jẹ ekuru ọ̀ràn kọjá nínú àwo nígbà ni wọn tún kọjọ wọ sí
ló bí POS tí báńkì ó dínkù báńkì rìbá kó dínkù kàkà kó dínkù ó tún bẹ̀rẹ̀ sí kàkàkà eléyìí ń jẹba nígbà tá a sọ pé kọjá ọ̀pọ̀lọpọ̀ ń sọ kọjá ọ̀dà lásìkò tó ń chẹ́ǹjì náírà wọ́n tún sọ oríṣiríṣi ẹ̀ka ń pè ní màní pé kìí ṣe dojúmọ́ láàmà yí bí ọ̀gá ibi táwa dúró dà láti wà lọ́ọ̀bá wa wọ́n lọ́jọ́ pè tó ní láti kú pè nígbà tí àwọn POS jáàjì wọn burúkú kí ni ọ̀dà fẹ́ẹ́ wí o ebi wà lọ́dà kí ló dé tí ọ̀dà tẹ́lẹ̀ ìjẹ́bù ṣe jẹ́ wọn lóbìnrin ní pé gbogbo bùkátà èékú kọ́ ọmọ lẹ́nu ọkọ yóò tún máa bú ni àkọ́kọ́ kálukú gbọ́dọ̀ mẹ́tọ́ rẹ̀ olúwa ọ̀làbọ̀ obìnrin lọ́rùn pé kọ́ máa bọ́lé ọ̀làbọ̀ ọlọ́run pé kọ́ máa bọ́kọ rẹ̀ ṣùgbọ́n náà wàhálà tí èsì tiẹ̀ wàhálà tí ọ̀nà tí ó dìwọ́ má dìrora rẹ̀ torí di ẹlẹ́yìn ẹni tó ní ojúṣe ni ẹjẹ́ oṣojúṣe rẹ̀ tí ọba ti ṣe tí a bá ń jẹ́ ìyàwó tí a ń jọmọ lọ́rẹ̀ ní pàkíyèsí rẹ̀ kọ́ ọmọ wa gbà sí ọkọ rẹ̀ ṣe kó oníjẹ́ kọ́pọ́n oníjẹ́ kórìírí ó pé tí ẹ̀sìn máa ń wó púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ tí ìtọ́jú lé o wọ́n láṣẹ́wó ìjà tí wọ́n náwó fún ibi títí náwó tí ò ti ní gba ládá tí ò ti ní gba ládá ibẹ̀ ló ti rán mú torí délé ìkókálukó sojúṣe rẹ̀ ń lé rẹ̀ bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ìyàwó tó ń ṣàánú rẹ̀ ò lówó lọ́wọ́ ò tún lọ́rọ̀ rí lẹ́nu ò tún bú lọ́wọ́ wá bú ọ ní ìsìn ó ló ń bú ọkọ rẹ̀ ọkọ tí ò mara ń kọ́ wọ́n má ti torí rẹ̀ bú má ti torí rẹ̀ bú àmọ́ owó tí wọn náà ń nálé lórí má nà má ètò ọ̀nà lọ́mọ lórí má nà má lọ bá àwọn èèyàn ọkọ rẹ̀ pọ̀ ṣàlàyé fún wa ebi ń pa àwọn ọmọ yìí bàbá wọn ò sì ṣàánú wọn lẹ́yìn ìjẹba wọn ní kí ni káwọn ọ̀dọ́ ṣe lásìkò tí fìtínà bá ń ṣẹlẹ̀ báyìí láàrin àwọn akẹ́kọ̀ọ́ ẹ̀sìn Islam àtàwọn ẹni tó mọ̀ nípa rẹ̀ àkọ́kọ́ ni pé àwọn ọ̀dọ́ jẹ́ ní kí wọ́n bá sọ̀rọ̀ gan lọ́dọ̀ pọ̀lọpọ̀ lẹ̀ àwọn gan lásòrò wá púpọ̀ mẹ́tì papọ̀ àwọn nígbọ́ yìí sọ yẹ́ ẹ̀dá púpọ̀ ní dé àwọn ẹlẹ́nu màrímà sọ àwọn tó ṣe pé ọ̀rọ̀ tí ò tó díjà lẹ̀ wọ́n fi díjà lẹ̀ àwọn tí ń forí àwọn èèyàn gbára wọn torí pé lónìí ọmọ tó fẹ́ kẹ́kọ̀ọ́ kọ̀ bí ọmọ tó fẹ́ dá fìtínà lẹ̀ ọmọ tó dààmú fún kí òun ṣàṣeyege nídìí ẹ̀kọ́ ẹ̀sìn wọn ò tú àwọn ọmọ tó fẹ́ forí àwọn èèyàn gbára wọn ó lọ ti kó fún wọn ti fọ́ lẹ́nu wọn ti kó bò ó ìdí àwọn arẹtì torí pé àsìkò fìtínà làwà àwọn wọn ti kó fún wọn ti kó bò ẹ béèrè kí wọn máa ń pa ẹ̀sìn kọjá nǹkan máa ń pa ẹ àti sin àwọn àwòkọ́lọ̀ wa bí àti dá wàhálà rẹ ẹni tí wọn wá ń dáhùn fún wàhálà òun náà bá mi ọkàn gbọ́ fún ẹlẹ́ni kan sọ̀rọ̀ kan ó ti bọ́ sí social media wọn láti bẹ̀rẹ̀ sí pariwo torí àwọn àfáà social media pọ̀ wọn ò dá kankan mà bí ìbá ṣe social media ó sì ti rí fọ́lọ́wà tó ń pọ̀ pé olùmọ̀ lọ́ba tán tó àwọn wọ̀nyẹn wọ́n bá yé jẹ́ o àwọn wọ̀nyẹn wọ́n dá wàhálà lẹ́ o àwọn wọ̀nyẹn wọn ò jẹ́ kọ́pọ̀lọpọ̀ ọmọ tó yẹ kó kẹ́kọ̀ọ́ lọ kẹ́kọ̀ọ́ fìtínà wàhálà gba àwọn ọ̀rọ̀ tí ò lórí lọ́wọ́ gba àwọn ọ̀rọ̀ tí ọba láká ẹ̀mú nígbà tí kálukú jókòó tì kálukú náà wá fẹ́ ó fẹ́ ma èmi mọ́tò bá ó fẹ́ ma fúnra personality ìní gbogbo wọn jà wọn jà fẹsẹ̀ torí tara tiwọn ni torí ẹ wọ́n jọ ọmọ tí ọmọ kẹ́kọ̀ọ́ tí ọmọ tó ṣe pé òdodo ní ọmọ wáká láti fi sẹ̀sì èsì pípọ̀ wá jókòó tẹ̀sí wọn náà máa kọ́ ọmọ bá kó sí fìtínà iná rẹ̀ ọmọ bá kú kálá ẹ̀sìn lọ́yẹ ká kọjú má bí ìlọsíwájú ti ṣe bá wá jẹ́ ẹ̀sìn wa lọ́yẹ kọjá lọ́dọ̀ wa èsì ìranù ìrégbè àtàìní sẹ́sì. wọn lóbìnrin tó fọ́ ọkọ létí lẹ́ẹ̀mẹ́ta
ọwọ́ àtọrọ àforíjì lẹ́ẹ̀kan àwọn mọ̀lẹ́bí wa gbọ́ ẹ̀mẹ́ta ló kó ìfọ́tífọ́mọ wa ẹ̀ẹ̀kan lọ́tọrọ àforíjì ẹ̀tọ́ lọ sàlàyé fún mọ̀lẹ́bí o dalérú ni o bóyá àforíjì kan tọrọ ó fi kárí gbogbo mẹ́tẹ̀ẹ̀ta nísìnyí ìyẹn ọjà lẹ́ẹ̀mẹ́wàá wọn á ní dáríjì mi foríjì mi lórí bàbá wo lẹ́ẹ̀mẹ́wàá náà sẹ́yìn ọmọ ti kárí gbogbo ẹ̀ wọ́n á lẹ́ẹ̀mẹ́ta ló kọ́kọ́ létí ẹ̀kan lọ́tọrọ àforíjì ìwọ náà lọ́tọrọ àforíjì méjì pé lẹ́yìn náà bó o ní ẹ̀kẹ́ ọkọ náà ṣe jilẹ̀ ó bá ní kí wọ́n kó àwọn ọ̀fẹ́ tí wọ́n ti lóyún àná wọ́n fẹ́ slack. At least tí wọ́n bá tiẹ̀ ní gbá létí padà gbàtọ́ fẹ́ kàn ó mú ọwọ́ rẹ̀ tó láti fi hàn pé ọkùnrin wọn. Wọ́n á kẹ́kẹ́ dúró. Mùsùlùmí ní bá láì jẹ́ káwọn tì í pé tó bá gbọ́ lẹ́gbẹ́ ọ̀tún tó kò sí ọlọ́run méjì á bọ̀. Nítorí di eléyìí báyìí wọ́n náà tó à ń pọ́pọ́ létí ọlọ́dúnkẹ́ yàn kéèyàn ní ọ ọ̀lẹ́kọ̀ọ́ rárá ọ̀gbá lè dẹ́kun rẹ létí ọ̀gbá iná rẹ létí. Nílà Nábì sọ nínú àdéhùn tí Ìmáàmù Nasa'i tó gbé jáde nínú As-Sunan al-Kubra ó ní fa innahu jannatuki wa nar ọkọ rẹ làlùjánnà rẹ ọkọ rẹ ní náà wọn kó fọtí fún àlùjánnà rẹ wọn kó fọtí fún náà rẹ ó lè yí padà kó di náà rẹ abẹ́rẹ́ rí nǹkan mẹ́ pẹ́pẹ́ fúru lọ́ọ́ máa ṣe fọ́kọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lọ́ọ́ máa sọ̀kọ o ti rí ọkọ rẹ fi kọjá sísọ gbá létí no orin fín kò yẹ bẹ́ẹ̀ sẹ́wọ̀n kí ló eléyìí ìwọ ni ọmọ lò fọ́kọ rẹ̀ sá lọ́mọ sọ fọ́kọ sẹ́yìn fún ọmọ onígbẹ́ láti ẹ̀kọ́ tó ọ̀dá mọ́ bọ́ mà. Akọ̀yẹ́ kórìí bẹ́ẹ̀ bọ́yọ̀ ṣèṣì bọ́yọ̀ orí dọ̀tí lẹ́kẹ̀rẹ̀ ọmọ ẹ̀yọ wọ́n wá lọ́kọ́ létí àbọ̀bọ̀ ọkọ̀ ẹ̀fọn orí àfẹ́sọ́ ọmọ omi ìgbà títí á jẹ́ torí ti ọwọ́ ọkọ rẹ̀ tó ẹ̀yin màmá lẹ́ ń gbọ́ ọ̀ yàrá ti ṣèṣì gbọ́kọ ilé tí lójú ọmọ náà gba tiẹ̀ lọ́wọ́ débi ọkọ torí pé wí apá lọ́mọ rẹ̀ lè jẹba ẹ̀yin fámìlì ẹ̀ wọ́n bu pẹtrol sí ó ti tọrọ àforíjì wọn ti tán. tán wọn ní àwọn méjì wọn fi wọn sáyé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ojú wo ni Islam fi wò kóbó kálá fi olè bá jọba ẹnu kọ́ ọmọ ṣe sọ̀fà mọ́rúwá ni. lẹ́yìn jẹ́ bó ti ṣe jẹ́ tí a bá wò á rí i pé Islam ọ̀tá kò àmọ́ tó bá yẹ kí àwọn ìyàwó yẹn gbé tòsí ara wọn lójú kan náà ló ti dà bí torí ilé òní pé wọ́n jọ̀tá ni ó sì jẹ́ káwọn ọmọ kan rẹ̀ torí ìgbà míì ìyàwó ń tókè odò ọ̀gá ń gbé sálẹ̀ odò yìí àwọn ọmọ máa padà dọ̀tá àwọn ìyàwó nǹkan ò ní fẹ́ ríra wọn tọ́tọ́ ọba kú báyìí wọ́n ṣe fúnra wọn tí torí di eléyìí ọdí kálukú ní àpátímẹ́ǹtì rẹ̀ ní kọ́mpáàdì kan náà lọ́dà tó a mọ̀ pé wọ́n tẹ yóò sùn ọ̀nà ní ìṣó ti rí ọ o ti di sẹ́bí o ti rí ọ so gbogbo mi lọ gbọ́dọ̀ sùn ó sì wọ́n bọ̀ láti di sẹ́ẹ̀ wọ́n á kú káàkiri tí wọ́n fẹ́ lọ sùn lónìí 2 kilometers ní síbi tó bá jẹ́ bọ́ọ̀dù eléyìí 500 meters taking lọ 500 meters kò ní pé mi yóò lọ 500 meters tó bá ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ ó di bàbá alábòsí tó ọ wà lọ 2 kilometers ó tún débẹ̀ ó ti kájú kalẹ̀ kó ló ṣe pẹ́ yín ọ̀sán náà ló tún ṣe báyìí o lè kó mẹ́tò kọ́ ọmọ lọ orí ẹ̀ ọ́ pẹ́tà káwọn ìyàwó rẹ̀ ọmọ gbójú kan náà ju ọ̀nà jíjìn lọ
wọ́n ní wọ́n bá wọn níyàwó kejì àmọ́ gbogbo dáadáa ọkọ yìí ìyàwó alákọ̀ọ́kọ́ ni máa ṣe fún èsì dáadáa sáwọn tó bá délé táwọn yóò lọ ti rẹ wọn táwọn bá ń sọ̀rọ̀ yóò lọ fẹ́ gbọ́rọ̀ tó bá gbóúnjẹ kalẹ̀ ó lè pátá ti pọ̀ mẹ́rin wọ́n gbóúnjẹ kalẹ̀ ọlọ́kà yìí ti pọ̀ jù mí ní jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá lè jẹ́ mí ní jẹ́ nítorí tí wọ́n mọ̀ iye inú mi gbàgbé ẹ̀. Allah muslim so ẹ̀yin náà sẹ́ẹ̀ níwà kan jẹ́ o pé kí tá a bá bẹ́ẹ̀ rán wí bá bẹ́ẹ̀ rán ó lè jẹ́ kẹ́yìn náà níwà burúkú kan jẹ́ o máa tún máa fẹ́ ti pé méjì lọ́dọ̀ kan wọ́n wò ó pé wọ́n lọ́sẹ̀sẹ̀ fẹ́ o lọ́rọ̀ àwọn obìnrin ní àwọn máa ń rò pé nígbà tó pé mi ní latest yọ fẹ́ràn mi ti ta alákọ̀ọ́kọ́ lọ kìí ṣe gbogbo gà toró lè ti fi ọtán ó tún wá mọ quality ìyàwó alákọ̀ọ́kọ́ pé èèyàn mi yára tó yára gbájá gbogbo rẹ̀ dáradá tẹ́lẹ̀ yìí ṣe kò sẹ́rí àwọn kẹ́ challenge ńlá lọ́wọ́ àwọn àgbẹ̀ ó lè jẹ́ pé wọn náà fún yán ìlédìí ọmọ gbogbo ẹ̀ níbẹ̀ lábẹ́ bẹ́ẹ̀ ẹgbẹ́ tí bẹ́ẹ̀ bá sì pẹ́ nínú diapers ìdí ọ̀yọ́ bẹ́ẹ̀ ọkọ̀ tí wàá rí ìdírín ẹ̀rọ gbọ́dọ̀ tó ń béèrè kò ní sọ tó sí bẹ́ẹ̀ ọmọ fi yọ jáde láti fi ọdún kan láti tẹ́sì ẹ kò sí lọ́dún sí bẹ́ẹ̀ tó fi yọ já bẹ́ẹ̀ tó bá gbóni ẹ̀ka lọ́kọ̀ gbé kalẹ̀ nígbà kan fẹ́ tó ní kájà bàbá rẹ̀ ọkùnrin sọ́ọ̀dì gbogbo ẹ̀ tí masha Allah pẹ́pẹ́ fún yóò tún tó kò tí ọkọ̀ tó ń méjì ẹ̀ ó sì dùn ń jẹ́ ó sì kan ní kòkòrò ó lè jẹ́ kọ́kàn mi ó lè báyìí ìwọ̀n bá wù kọjá ló bá jẹ́ bí ọ̀pá rìsọ́ọ̀tì wá dé ọ̀rọ̀ pariwo ìwọ̀n náà kí e sára níjó ló sókè pàdé ọkọ rẹ rí ìbẹ́wò tẹ̀ fi ṣe rúrú náà lọ́wọ́ ọkọ ní nǹkan ń rọrùn owó ni àmẹ́lẹ́ yìí láti láì lọ́wọ́ kó tó sílẹ̀kùn yìí lọ́fíìn lọ́tí máa tó wọlé 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 ọmọ pé lọ́fíìn náà pèké ó pè fún pé kí ló dùn ó ní sẹ́yìn bá sojú máa bá rí tó bá tó lọ́fíìn náà tó masha Allah masha Allah àmọ́ wọ ó dà ọmọ òwò pẹ́pẹ́ yóò ló fẹ́ ọmọ ara ń àmẹ́lẹ́ yìí ó ti bímọ tó dàgbà tó ọ yóò tún smart ni ìwọ ni kò bíra rẹ lẹ́yìn tí wọn náà ọkùnrin yẹn ṣàdédé ṣe bẹ́ẹ̀ sóbìà àbí tó bá yẹ pé ìyáálé rẹ sí wàhálà tún wà rẹ ṣe insha Allah ìwà rẹ pè fún fẹ pẹpẹ fúru ó pè fáànù tó bá ti tún wà rẹ ṣe tó ṣe pẹpẹ fúru fọkọ rẹ bí ìdìnnìlà kò ní wàhálà. wọ́n ní ọkọ ti síwájú sase mẹ́sì sí ìyàwó rẹ̀ ìyàwó ọ̀wá ní kò ní ìbọ̀wọ̀ fọ́kọ mọ́ báyà njẹ́ àpè láti mẹ́sì o ó yóò síwáwò sí ìyàwó rẹ̀ ó ṣàìdá sí ìyàwó rẹ̀ àmọ́ kò sí bí ọkọ ṣe lè sase mẹ́sì sí ìyàwó torí bá ṣe mẹ́sì lédè Yorùbá ó ṣe zìnà sí ìyàwó kó lè ti fẹ́ ṣe zìnà sí ìyàwó bẹ́ẹ̀ ṣàìdá sí ìyàwó wọn náà ti hùwà kan sí ìyàwó rẹ̀ tí ọ̀dà ìyàwó náà wá retaliate gbogbo retaliation obìnrin ọgbọ́dọ̀ retaliate sọ́kọ ìwọ náà padà jìyà tó ọmọ kọkùnrin ẹbí rẹ̀ lọ́wọ́ bá òun lọ fi ọwọ́ kọ́lọ́ gbé wọlé ọmọ sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún sẹ́lẹ̀ni tí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún ọkọ̀ọ̀kọ̀ ó ní nǹkan tí ń ti torí rẹ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló gbé ọ gánagánà ló gbé ọ torí tó o bá pàdánù ọkọ yìí wọn ní ọkọ wọn ń da ọkọ wọn láyé lọkọ lọsẹ pété ẹkọ wọn náà máa ṣe tiẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ o tẹ́lẹ̀ náà fẹ́yàwó kejì kẹta yìí ṣé bí fẹlẹ ọyàwó tó ti síwájú nínú sábà ìyàwó kan ti síwájú gbogbo yọkọyọkọ kó rádaràdá kó kẹtẹkẹtẹ ọkùnrin ọmọ ògbógbó burú àwọn ọ̀rẹ́ ti dá mọ̀ràn tóbi ló máa ń tóbi lọ́gbọ́n fẹ́mi wọ́n ti wá fẹ́ mi wọ́n máa ṣe pé ọ̀rẹ́ olórí tó fọ́ máa jàlàjàlà ní ọ̀pá dáadáa ní ọ̀pá torí súnà ló ní o ṣe. torí ẹ
wọ́n ṣe dáadáa tí wọn bá ti wá dẹ́ nìkan márùn kọ́ fẹ́ yàwó kejì tó bá fẹ́ níjọ́ tó bá lọ sọ́dọ̀ ìyáálé tí máa ṣépè fún ọ lẹ́yìn rẹ̀ tó bá gbọ́ kàkálẹ̀ má jẹ́ o torí ó lè ti fi májíkì ogun ẹ̀bùté sí fún ọ torí wọn lọ dọ́kọ rẹ̀ márùn tó fi fẹ́ lómi o torí ẹ̀ kò sí ìkẹ́ tí ẹni tí ló ń bí ò lè ṣe o ó lè jẹ́ pé májèlé tí máa lọ́ra pààyàn ò ní kú ẹ̀ o torí ẹ̀ gbogbo mọ̀ràn tó máa ń fún yẹn ẹni tó ọmọ pẹ́lú rẹ̀ kù ní kọjá márùn kọ́ bá gba bàbá Ibrahim ló ní kí n fẹ́ lómi ó kó bọ́ àbí òkú bọ́ òkú bọ́ ilé ìjẹba. wọ́n ní sáwọn lè jìnnà sí ìyàwó àwọn torí ìwà abúlé wò kí n bá wọn kọ́ lẹ̀ ọ́ ẹ má jìnnà sí kó ní ó sì fún wa sí ẹ̀sùn wọn náà ẹ̀yin ọmọ pé tá a bá ti fẹ́ yàwó a ti fi kún wàhálà yìí wa ni a ti fi kún wàhálà yìí wa kí sì tó dúró lẹ́mọ̀ lẹ́yìn àwọn tó bànújẹ́ náà pọ̀ àwọn tó dààmú ọmọ sanwó ọjà tó rà àwọn ọmọ ẹgbẹ́ náà ló náà kà wọ́n náà wọ́n kan wàhálà lọ́jọ́ báyìí rẹ̀ àní ìsìn ọtí dáná látàárọ̀ ojú dé oníkọ́lọ́ gómi kaná sẹ́ẹ̀lì wọ́n mi tútù ní orúmú omi gbọ́dọ̀ kọ́ fẹ́ wẹ̀ òtún gómi gbóná dé ó tún ní lọ gómi tó fi làwà ó tún lọ pọnmi ó tún pọnmi dé olúwa lọ́ba kẹ́yìn lé òun náà kà ń pè wàhálà nìwọ́n náà láyé àmọ́ wàhálà tó ṣe pé kò sí má lọ fún ọkùnrin lọ fún kò fẹ́ ọ ìyàwó náà lọ fún kò lọ́kọ̀ ilé ìjọba má ṣàfihàn rẹ̀ wọ́n ní kí làwọn lè ṣe tọ́kọ àwọn fi lékún níjọsìn ẹ̀yìn ọ̀pọ̀pọ̀ dúró déédéé lọ́pọ̀lọpọ̀ obìnrin kan ń ṣẹ̀sìn dáadáa mọ̀nàfẹ́ kọ́ọ̀tù lọ́pọ̀lọpọ̀ ẹ̀rí bẹ́ẹ̀ ti ṣe sọ láti ti pẹ́ kóbìnrin tó gbàgbé sọlá tó gbóòrò ní aago mẹ́ta àbọ̀ níyàwó gbàgbé níbo tí ẹ ti ṣe sọlá tó gbóòrò ẹ̀rí bẹ́ẹ̀ ọ̀yà sọlá ti tẹ́ ti ṣe láti àbò kan ó ti ẹ̀ tó sọlá tó rẹ̀ ṣá ẹ̀mọ́ yóò bí ní máa pàdé ó lè jí láago mẹ́ta àbọ̀ òdùkẹ́ subhanallah ẹ̀yẹ́ ni alhamdulillah kí ni tuntun tó ṣẹlẹ̀ torí ẹ̀ tí wọ́n bá ti kọ́kọ́ mójú tẹ̀sí dáadáa ẹnu rẹ̀ ọ̀rọ̀ babalágadé ẹ mójú tẹ̀sí ẹ̀sìn láyé tá a fi fẹ́ lò ẹ̀sìn láwọn ọmọ yín láti mo fi jẹ́ ìyàwó yìí o tẹ́ ẹ bá fi lè jẹ́ káfíìdì mo ti lọ o bẹ́ẹ̀ torí pé àwọn ọ̀gbà kí obìnrin mùsùlùmá kọjá ìyàwó fún ọkùnrin tó jẹ́ káfíìdì ẹni tí èsì sẹ́sìn káfíìdì lọ́gbọ́n yẹn ayé tó làwọn Yorùbá ọmọ ẹni tí èbá sẹ́sìn ó lè ti jáde kó ní Islam láì sẹ̀sìn àwọn olùkọ́ tó bá ti bí ẹ̀ka pẹ̀rán súnà rẹ̀ mùsùlùmí náà ni pẹ̀rán súnà pọ̀ pẹ̀rán léyà ni ọ̀sẹ̀sìn oní mùsùlùmí náà káfíìrì àwọn ìṣẹ́ni dàkúrẹ́kú tó máa jẹ́ ní mùsùlùmí káfíìrì torí pé sẹ́sìn salawatul khams ọ̀gbọ́dọ̀ já létí àwọn nǹkan tẹ́sí Islam mú wá ọ̀gbọ́dọ̀ fi sáwádà irú rẹ̀ wá kú wá ní ẹlẹ́kùn bàbá ìmọ̀ mẹ́sàn-án wá ọmọ yàwá kan tẹ́sí Islam dálọ́ ọmọ yàwá ẹni bàbá alágbádá ṣé máa wá mọ́sálásí gbogbo ìjọba mọ́sálásí wọn ní kì í wá wọn bá ní ẹ̀pọ̀ ìyàwó rẹ̀ wá ṣé wọ́n máa ṣe sọ láti kọ́dà kó ṣe lé wọ́n ní wọ́n ṣe rí ẹlẹ́kùn kọ́ máa lọ kí sọ ọmọ ìyá wa ẹnìkan lè dá sàánú ẹ̀ kálá àwọn káàánú àlè sàánú ilé ìjẹba ẹ̀yin ní ká kọ́kọ́ mójú tẹ́sí tí ẹ bá jẹ́ gbàdán wọ ọkọ̀ jẹ́ ní kò mójú tẹ́sí ẹ̀yàn á máa pàkíyèsí rẹ̀ àkíyèsí ń kése láíláí o fún àsìkò tí ọba ti kọ́kọ́ gbà ẹ kó lọ́dọ̀ rẹ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. wọ́n ní kí n kọ́kùnrin ó ṣe é o tó bá fẹ́ fẹ́ ìyàwó mi ìléyàwó tó ti ní. lọ́wọ́ kọ́ wọra rẹ̀ wò pé ṣé mo bùkátà rẹ̀ àbí bùkátà rẹ̀. torí pé ẹlòmíì fẹ́yàwó kejì kìí ṣe nítorí pé ní bùkátà sí obìnrin kankan ju agbára rẹ̀ lọ nítorí ti báyàwó rẹ̀ sí. ẹlòmíì ní ìsìn láti oṣù tó kọjá
on the 5th of August ló ti báyàwó lò òní ní 9 oṣù kan àtijọ́ mélòó àtijọ́ mẹ́rin ó lóorun mú ìgbà tó ti bá mú lómi máa wò ok tó bá kóyàwó méjì mẹ́ta jọ ń kọ́ bàbá olóoru agbára àárẹ̀ ọ̀ka àwọn ìyàwó sì ti pọ̀ eléyìí wá eléyìí ni ẹgbẹ́ wẹ̀ náà ẹ̀mí wà ń bí ni àmọ́ wẹ̀ lójúmọ́. Gbogbo ọ̀rẹ́ mi kọ́ wọ́n ti lọ yàwó méjì kọ́dà lágbájá wọ́n ti lọ yàwó mẹ́ta. Ẹ̀sìn ẹlẹ́sìn lọ́fẹ́ máa wò sáré ọ̀padà kọsẹ̀. Ẹnì kóbìnrin mi ìkórìkọ́kọ́ káì ọjà agbára lọ ọgbà ló tún dámọ̀ràn pé kí gbogbo owó lè máa bẹ lálàáfíà kẹ́ni kan mọ́ bá kú fẹ́ nìkan ẹ̀fẹ́ yàwó mi. Tí ọba ti lágbára láti ṣẹlẹ̀ dáàbò yóò lẹ́lẹ́gbẹ̀ẹ́ gẹ́gẹ́ kápẹ́ wọn afẹjọ́ sùn ìyàwó kan afẹjọ́ sùn pé dáàbò ìmáà ọbẹ̀ tẹ bá kọ́kọ́ mi alábòsí mi ìbéèrè tí máa ń kọ́kọ́ tó yẹ kọ́kọ́ béèrè ni pé ẹ̀yin mélòó lẹ́wà lọ́dọ̀ rẹ̀ ó lè mì nìkan náà ni pé dákú máa wá lẹ́ka rẹ̀ ọ̀gbá mi bọ́ọ̀lù ti dẹ́gbẹ́ alábòsí lórí ìwọ nìkan èyí ń jẹ́ alábòsí àbí tí àwọn bá ṣe kí ni méjì mẹ́ta mẹ́rin àmọ́ ìyàwó kan ó gbọ́ ọkọ alábòsí ni ọ̀gbẹ́dẹ̀ tọ́lábòsí ni pé kò sí dọ́gba láàrin ọ̀wá sí dọ́gba lórí èmi nìkan ó ló tẹ̀sí sí ọ̀pá aláṣẹ́ni ti sọ pọ́ lọ. ilé ìjẹ́bù ti ṣe jẹ́mbà ó wọra rẹ̀ báwọn. wọ́n ní sí ọkọ àti ìyàwó lè pínyà torí wọ́n ń ṣèyí méjì nípa ọmọ tíyàwó bí sọmọ ọkọ ní àbọ̀ máàlì ọkọ òsì lówó tó fi lè ṣe DNI dáàni DNA àbí kí ló náà jámọ́ kí ni DNA jámọ́ ní Islam torí pé ẹ̀ ń fún nǹkan tó jẹ́ second option ẹ̀ ń fún lágbára lórí first option ní Islam ni pé tọ́kọ àti ìyàwó bá wà tí igi bá wà láàrin gbogbo ọmọ tí ìyàwó bá bí ọkọ lónìí àwọn sọ pé ṣé ìyàwó rẹ̀ ọ̀fẹ́ ó so yìí ó lọ so yìí gbogbo ọmọ tó bá bí ọmọ rẹ̀ ó dìgbà tí ó bá tọ́ ọ lójú pé sìnà ló ṣe tó fi bímọ ọ gbọ́dọ̀ fọmọ ọlọ́mọ sọmọ Islam ní kọkọ nínú gómìnà ọjẹwọ àbíkọ má jẹwọ kẹsí pé fúnra yìí ìtumọ̀ àlẹ́hàn ìwọ fi Allah òbúra lẹ́ẹ̀mẹ́ oyún yìí sí náà ni ẹlẹ́kan tó bá jẹ́ pé mo parọ́ máa ní kí Allah lànà obìnrin ló fi Allah òbúra lẹ́ẹ̀mẹ́rin oyún yìí halal tó bá jẹ́ kó tọ́ lọkùnrin yìí bá sọ kí Allah bínú sí i àwa tù wọn ká láíláí òní fẹ́ ra wọn má oyún yẹn kò ní jẹ́ ọkùnrin yẹn tóbìnrin yẹn bá bímọ lónìí. Option alákọ̀ọ́kọ́ gbogbo ọmọ tíyàwó rẹ̀ bá bí tí ìbẹ̀ láàrin ká lónìí ọkọ lónìí Ànábì ní al-waladu lil-firash ọkọ tó ní ìtẹ́ òun ló ní ọmọ tíyàwó bá bí walil-'ahiri al-hajar ẹni tó jẹ́ onírègbè oníṣìnà tó bá lọ jẹ́ kọ́kọ́ obìnrin yẹn sì régbè kò folomọ́ kò ń gbọ́ ní òlọ́mọ kó fi ṣẹ̀rí àṣìṣọ́. Tí obìnrin bá jẹ́wọ́ alhamdulillah tó bá ti wá lọ lójú pé sì náà ìyàwó rẹ̀ sí oyún sì nínú rẹ̀ bá kété yìí kí ni wọ́n sì sẹ́ẹ̀fì ilẹ̀ ẹ sọ̀rọ̀ káàbá síbẹ̀ ní ìsìnkú gbogbo àwọn ìmáàmù yóò bá síbẹ̀ gbogbo ilẹ̀ máa ti fatiwa sáwàlálá kílẹ̀sì ṣe ẹ ọ̀nì ẹ̀ lè làbí abẹ́pẹ́ kò sí tó dúró bá ti fi tọ́kọ́ tó máa jókòó rẹ lọ. Èwo lẹ́mù ọmọ àlọ́ ni ìkọ́sà fẹ́ di dẹ̀yó wọ́n ní ta ni wà nẹ́bì kò ní wà lìjẹ́ wọ́n ní ta ni ó ní dẹ̀yó ó lẹ́ni tó rí pé àwọn ṣèṣì náà tó sì gbẹnu lọ tí ò ní kankan ṣèṣì kò ní wà lìjẹ́ nà yàtọ̀ sí ọsọ ọmọ pé wọ́n gbádùn
wọ́n ti káyàwó rẹ̀ láì ní ìgbà pẹ̀lú bàbá láńlọ́ọ̀dù kíkí wọ́n ṣe sí náà ní ẹ̀rọ òkúkú mú ti rẹ̀ lọ kò sí ká ọ̀gbá ilé ìjẹun ṣe jẹ́ mbẹ́ orí ẹ̀ DNA yẹn a ní tirẹ̀ islamically lópin ìgbà tí ìdìbò ti ń bẹ láàrin wa àti obìnrin gbogbo ọmọ tó bá bí ìwọ lóyún àmọ́ tó máa ṣe èméjì ọ̀nà tó tó fi lé ọmọ dànù torí ṣẹ̀dá ọ̀gá kó tó fọmọ ọlọ́run sọ́mà àbí òye wa lè jẹ́ bó ṣe jẹ́. wọ́n lẹ́ni tí ń ṣàdúrà lẹ́sìn pé ń gbàdúrà mùsùlùmí ń gbàdúrà ta ló máa ń gbàdúrà ẹ má máa sòdè kọ́ ni yó àwọn ló máa ń gbàdúrà ẹni gbàdúrà kìí ṣàdúrà àdúrà torí bolo ti wá àdúrà èdè Lárúbáwá ìgbà táwọn chọ́ọ̀chì tí wọ́n fẹ́ Yorùbá láìsè kọ́mọ́ bá àjọ Lárúbáwá làwọn ti sọ pé kí ni àdúrà nítorí jí lọ́dọ̀ Lárúbáwá pọ̀ wọ́n ní wákàtí tá a wà yìí wákàtí báwò ẹ̀wọ̀n kéde Lárúbáwá ni ẹ fi hadha al-waqt Lárúbáwá ni ẹ lẹ́yìn náà wàlí ní lágbájá wàlí wòlíì báwò èdè Lárúbáwá ni ẹ kí ni wọ́n pè é wàlí. ẹ̀ka àwọn náà mú àbáfẹ́ máa pọ̀ kó o kókó tẹ́yẹ Ìsìláàmù síwájú gbogbo rádaràdá yìí láwùjọ wa bì torí àwa máa ń ṣàdúrà ká ló máa ń bà wọ́n sáà lè máa ṣàdúrà pé bí àwa àwọn máa lò ó àwọn ní káwọn lówó ìkànnìọ́ èèyàn burúkú èèyàn rádaràdá àkọ́lá kìí sábẹ́ ajẹmọ́fẹ́ ayé tí fúnni lóko tí ọ̀gá ẹrù èso ìka burúkú lélẹ́yìí. wọ́n ní tí oore tí ọba wáyé kọ́ wáyé fún wọn oríire tí ọba wáyé fún wọn kọ́ wáyé fẹ́nìkan nù àwọn aráalé oore ni fún wọn náà tí ọba wáyé fẹ́nìkan nù àwọn aráalé kọ́ wáyé fẹ́nìkan nù àwọn aráàlú yín oore ni fún ọ àbí bẹ́ẹ̀ kọ́ ni wọ́n wá ní ẹni tẹ́jọ́ ń gbélé èkejì rẹ ọmọ lówó oṣù ní pápá kú àìkànnìọ́ ìkàbó wọ́n ní ẹjọ́ ibi tó bá lọ lówó olè ọkọ̀ máa sọ ọmọ ọ̀dọ̀ fún ìyàwó yìí tí ó ní kọ́ sọ ọmọ ọ̀dọ̀ fún ìlú ọ̀nà ọkọ̀ ọdún mẹ́tì ẹ̀ ó kálukú ọkọ̀ ọdún mẹ́tì ẹ̀ sẹ́nu kẹ́yìn ní ìsìn ìyàwó ọ̀sọ́ pọ̀ ó ṣiṣẹ́ ẹ̀yìn lẹ́nu kò ṣiṣẹ́ ìyàwó wa ṣe káràkátà ọlọ́wọ́ wa bá àfàlùbáríkà sí ìjàmbá bẹ̀rẹ̀ pàápàá jùlọ tí ìyàwó bá ti bẹ̀rẹ̀ sí ní ríṣe ẹ̀rí pé tó ń ta ìbàjá ọkọ̀ màbínú wọn náà kò ti lówó wọn ọmọ ọkùnrin mi ló kù nǹkan ọkùnrin mú ọkọ mi sẹ́mínà ló ti ṣe bá sí. ẹgbẹ́ obìnrin wọn ń bẹ̀ yín ni. ọjọ́ nídìí ẹlẹ́yìn ìwọ náà ní kí àwọn ọmọ wa pọ̀ sí o. wọn lọ ní kó ṣiṣẹ́ wọn náà ló tún ló ṣe lówó wọn ló ṣe ló ṣe rówó. wallahi musiba torí ẹ̀ kí ọlọ́run bò wá láṣìírí lọ́kọ kó bò wá láṣìírí níyàwó kó bò wá láṣìírí lọ́mọ kó bò wá láṣìírí lọ́wọ́ torí pé tó bá da fẹ́ẹ̀nì kejì rẹ̀ ìwọ náà lọ da fún tí ẹnì kejì rẹ̀ bá níláárí ìwọ náà ló níláárí ìyàwó ṣe jẹ́ báwọn máa ń ṣàdúrà kọjá kọ́kọ́ àwọn tọkọ̀ kan wàá máa ṣe ìbéèrè tẹ̀ ṣe yìí pé kọ́ máa ṣàdúrà kí àwọn máa níláárí kọ́ máa lò ó. Sẹ́wọ̀n tó gbàgbọ́ ẹlòmíì ní gbogbo ẹ̀kọ́ kò ní olówó. Òfin ṣẹ̀rí àti sọ pé bọ́kùnrin ṣe lè lówó lóbìnrin náà lè lówó. Kẹrìndínlẹ́ jẹ́ àdínà sí ibùn mi máa tẹ́sẹ̀wó. Wọ́n lè dèsè àdínà sí ibùn mi máa tẹ́sẹ̀wó. Àwọn ọkùnrin nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ rí. Àwọn obìnrin náà nípìn nínú tí wọ́n ṣiṣẹ́ rí. Ilé ìjọba. Wọ́n lóbìnrin kan ló ti dàgbà. Wọ́n fẹ́ ti gàyà fọ́pọ̀ pé kálukú ọmọ àwọn fẹ́ sinmi fúnra wọn. Yẹ́sọ̀ kó nǹkan wọ́n máa fẹ́. Ó ní sinmi fún dání ẹ̀jọ̀ máa wà náà ní dọ́jọ́. Wọ́n máa gbàgbà kúgbà ẹ̀jọ̀ wà náà. Nítorí pé nígbà mi tó bìnrin bá ṣe báwọn ó lè bẹ̀rẹ̀ sí. Ẹ̀yin wá ní adúrú màmá yìí ò lè yan lé mọ̀lélá lèkú lè sàkẹ́tọ̀ tẹ̀ làkẹ́tọ̀ kò sí tó ṣubú tí ọ̀rẹ́ mi kú.
bí a ṣe dàgbà àwọn bàbá arúgbó kan wà tẹ́lẹ̀ pé náà làwọn wá kọ́nà àwọn ọ̀dọ́ kan bíi tiẹ̀ wà tẹ́lẹ̀ àwọn làwọn wá ṣúgà màmì. mo mi rántí tó bá fẹ́ àwọ̀ ẹyọ kan tó bá ti di pé ẹ̀ ti ń dàgbà ẹ̀ sì fẹ́ yàwó mi àsìkò tó yẹ kẹ́ fẹ́ yàwó mi òun náà ní sọ pé sọ̀rọ̀ ìyàwó wa lọ́rọ̀ yín kàn ọmọ márùn-ún tá a bí kalẹ̀ yá àti ìtọ́ wọn ò tí kẹ́kọ̀ọ́ débi kọ́ wọ yunifásitì àwọn ọmọ ti wọ yunifásitì wọn ò tí graduate ó sì sùúrù ọ̀rọ̀ ìyàwó kọ̀ọ̀kan lọ́nà bá ṣe sùúrù ó fi wá dàgbà débi pé tó ọba lọ́fẹ̀ẹ́ yàwó wọ́n mọ̀ á béèrè kọ́ máa ń lẹ fẹ́fẹ́ fún mi àbí tani òrí àwọn fẹ́ mọ́ tọ́ ìyàwó tí wọ́n á rí pé yes ó ti bọ́ débi ìhìn àwọn tí ń ṣe bẹ́ẹ̀ kọ́ àmọ́ àwọn tí ń ṣe bẹ́ẹ̀ àdísáláì lé wọn ó ti wá rí kó ti bọ́ débi ìhìn dábàá ni ọ̀fẹ́ lọ tọ́jú ọmọ òun tí ń bẹ́ ń fún ìtúwà kéèyàn ó pa mẹ́kúta alẹ́ kọ́ máa lọ fún ìtúwà ìgbà wọn bí ma wọn ti ètò ọ́pítẹ́lẹ̀ gan ráyè bá wọn tọ́ lọ́wọ́ á fi wọn nìkan lẹ̀ lọ́wọ́ òtútù ọ̀gànjọ́ lọ́wọ́ ooru àsìkò ìwọ nìkan náà sáà lọ́wọ́ a máa gbé abọ́ lọ dákà wọ́n máa sọ dáa títí lọ dákà ọjà àbùlà ní ẹ́fíìsì làwọn tó àgbẹ̀ bàbá ọlọ́bẹ̀ àbùlà ló ń bọ̀ ní ìgbà tí ọjọ́ rẹ̀ ti dalẹ̀ ọwọ́ àti wàá tọ́jú ọmọ fóṣù kan wọ́n á pè é ìyá alágbájá ẹ̀ ní wọ́n jẹ́ pé ọmọ kan tún ṣàjọjọ pé káṣí bá wọn tọ́jú rẹ̀ ó lè tún pé rẹ̀ tọ́wọ́ àkàbí náà fẹ́ yá rẹ̀ títí yóò fi máa sọ tó pa ọdún méjì torí ẹ̀ ọ̀dà kò níyàwó méjì ọ̀dà ọ̀ lọ́kàn bá lóun fẹ́ kọsẹ́ ọ̀kan wà lẹ́nu sẹ́ lọ́kàn bá fẹ́ yarí mọ́ lọ́wọ́ wọ́n gbà sẹ́ táwọn awítánìsì tó kiri ní wàá bínú pé ẹ má fẹ́ lómi báwò ẹnìkan bí mí léèrè béèrè kan lábùjá ń lòdì wọn láàánú sí mi wọ́n sọ̀rọ̀ bàbá kan fún mi wọ́n mọ bàbá yìí fìtínà má fẹ́ yàwó mi lẹ́nu bàbá yìí ọ̀fẹ́ tó yàwó kan lọ àwọn ọmọ tí bàbá yìí wá bí wọ́n sọ fún mi pé bàbá àwọn tí ìgbọ̀nsẹ̀ bí ìtọ̀ tó bá ṣẹlẹ̀ tí wọ́n bá fẹ́ wẹ̀ wọ́n sáwọn lè máa wẹ̀ wọ́n sáwọn lè máa wọ́n ní wọn ìyàwó mi kọ́ ṣé nǹkan ni wọn náà retí tọ́mọ rẹ̀ náà máa wẹ̀ ọba náà pé ìyàwó ńlọ́lọ́kọ rẹ̀ ọkọ tó ní ìyàwó rẹ̀ ẹ dákun ẹ má jà fara o ti ń dàgbà sí ti pẹ́ ìwọ náà ọkàn máa halẹ̀ lọ́n dalé orúkọ ọ̀gbádùn ìfẹ́yàwó mi nígbà tí àwọn bá ti dá fún mi lọ lọ́wọ́ ti dúnú ìwọ̀n náà tẹ́lẹ̀ ìmọ̀. Olùdíje ẹni ló serious ilé ìjẹun ti ṣe jẹ́ mẹ́rin. Ẹ lápẹ̀ ẹ má bínú kéde pé màá sọ pé ẹ máa fẹ́yàwó. Ìjọba káwọn obìnrin ọmọ bínú pé kàmpéyìn ẹ fẹ́yàwó ní ìdíje ayé òkúta. Rárá o. Ẹ̀yin ọkùnrin tẹ̀ níyàwó ẹ fẹ́yàwó. Ọ̀pọ̀lọpọ̀ kan gbé bí pásítọ̀ ọ̀fẹ́yàwó báyìí. Wọ́n á ṣe lọ sí fada báwò. Adébọ̀ ti ṣe jẹ́ nígbà ìgbàlè. Anisa lè máa fi sàrà sóúnjẹ fún. Anisa lè máa fóúnjẹ sí sàrà fún Yorùbá náà fẹ́ sọ. Bẹ́ẹ̀ ni ẹ lè fóúnjẹ sí sàrà fún. Kàmẹ́ẹ̀ni dáńgá sí o. Bí sàrà àjọ kẹta, sàrà àjọ kẹjọ, sàrà ogójì ọjọ́, sàrà ọlọ́dọọdún, dídà àdáda lẹ̀ gbogbo ilé. Sẹ́wọ̀n káwọn Yorùbá máa dára sí rọ̀ ni. Sọ̀wọ́n ká sàrà làwa ṣe, ókè bàbá tó wá wọ adúlá gbẹ́dẹ̀ yìí, sàrà lẹ́yìn náà wá jẹ. Abẹ́ ń lọ́gbọ́n so, ẹ ò kí sàrà láì ní wọ́n so ẹ lè mú kẹ́mi ṣe sàrà, ẹ lè má sọ kẹ́mi ṣe sàrà, ẹ lè gbóúnjẹ kẹ́mi débi ń bá kẹ́mi ṣe sàrà. Lórí ìdíkà kéde kẹ́kẹ́ tó ṣe sàrà. Ẹ kò kájà torí ẹ̀yẹ pàpọ̀ lẹ̀ kẹ́tó kú. Ẹnikẹ́ni tó bá ti torí pé mo kú tó bá kò ní dà títí Yorùbá lè gbọ́dọ̀ àmọ́ tó bá ní ẹ má ṣe táwọn afáàpè ládàá lẹ ẹ má ṣe wọn ni bàbá kan sọ̀rọ̀ àmọ́ ó fèpè kún èpè Yorùbá máa bẹ̀rù wọ́n bá kú ẹ tó bá ṣe dọ́kẹ́ta ká dáa fún kò ní pẹ́ wá bá mi. Ó ní kí wọ́n bá kú ilé rẹ̀ ọ̀dà.
Torí ẹsẹ̀ kirikiri dájọ́. Ó lè jẹba. Wọ́n ní tọ́tọ́ ká fẹ́ àwọn omi ká padà lákọ̀ọ́kọ́ tì àbòsí nìyẹn o. Ìwọ náà tí wọ́n ti torí rẹ̀ pẹ́ nìkan tì, wọ́n ń kòwé fún ọ ní àsìkò tiẹ̀ náà ń bọ̀. Wọ́n dàbí obìnrin kan nù. Wọ́n fẹ́ níyàwó kejì. Ọkọ wa fẹ́ ìyàwó kẹta lé. Ọwọ́ á pè wọ́n á ṣe béèrè. Ẹ dákun ṣe tọkọ wá ń ṣe dáa kí lọ́kọ́ yín ṣe o. Ó ní ó máa ń ka ìjà sínú sàásù. Ìyàwó tó wá fẹ́ kàn yìí, ó ní wọ́n fi sọ ìsàásù. Ẹjọ́ gbọ́dọ̀ dín. Àbòsí ọ̀gá ìwọ́n ní jákọ́jẹ́rán ìwọ́n ní tẹ́kíníkà máa ń ìyàwó kèlò ni ẹni tí ń sọ ìsàásù yẹn. Ó ní ìyàwó kẹta. Ìyàwó kèlò ni wọ́n, ó ní ìyàwó kejì. Ṣé yọ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sí ní hùwà ni? Àbó wù lórí tiẹ̀ náà sí àwọn alákọ̀ọ́kọ́. Ó ní wọ́n máa ṣe bẹ́ẹ̀. Sọ ọ̀fẹ́ tó ọ̀rọ̀ ṣọ́ nìkan bá wọn. Lọ́ba dákẹ́. Kò sí ìbéèrè. Alábòsí ni ọ̀gá alábòsí. Ìgbà ló ti ẹ̀kọ́ pàkíyèsí ọ̀pọ̀ èèyàn bú ni. Ẹ jẹ́ kí kálukọ́ láǹfààní sí ti ìsàásù. Ọkọ̀ ń kẹrẹ́ sínú ìsàásù. Ọlọ́run kò sì bá wa jà. Kí wọ́n burú tó báyẹn, wọ́n máa kẹran sínú sàásù. Nàìjíríà ọba lè jù bẹ́ẹ̀ lọ. Rámpọ̀mọ́. Báwa ro rẹ̀ darí ẹran kára pọ̀mọ́ ká máa jẹ́ àbùrọ̀ká. Bẹ́sikẹ́tì wà. Torí ẹ̀ tí ọkọ̀ kan bá ti torí tiẹ̀ tí ń fi ọ̀gẹ̀gẹ̀ tọ́ka àwọn kan tì, tètè máa pàkíyèsí rẹ̀. Níjà sí ọ̀dá torí wípé asán ni wọ́n fi sórí ìkọ́ yóò padà rí ìwọ̀rà. Ìwọ́n tẹ́ kọ́ dẹ́kun láti orí tiẹ̀. Rárá o, ẹ lọ sọ́dọ̀ àwọn yòókù náà. Àwọn bàbá Yorùbá ló máa ń ṣe báyìí. Tó bá ti fẹ́ àwọn tuntun lọ́pọ̀ àwọn yòókù tì. Kò ní lọ bá wọn níjọ́ tó bá fẹ́ káwọn náà lóyún. Jọ́nà ló tó lọ bá wọn. Tí ọ̀gá jẹ́ báwọn, wọ́n máa dá sùn, wọ́n máa dá jù kọ̀ọ̀kan. Ìkàmájù. Ìwà burúkú lélẹ́yìn Islam ọ̀farama. Obìnrin tí wọ́n bá ń ṣe bẹ́ẹ̀ ìwọ ní kó tètè pàkíyèsí ọkọ yẹn mẹ́jọ kó bọ̀. Àwọn yóò kò ní ṣàdúrà fún ọ. Á lè jẹ́ ọmọ fún ọ lépè nù wọn. Torí di eléyìí ìwọ ní kó ọ̀ràn ọkọ rẹ létí. Wọ́n láyé ìmáàmù tó lè gbájú àyè máàmù lọ. Aláyé rẹ̀ wà ní tíra wa yóò ti pọ̀ jù ká sí mẹ́. Ó ti pọ̀ jù. Gbogbo ẹ̀ ohun yòówó lè fà kọ̀tọ́ mọ̀kúrò ní kọ̀tọ́ káyè má mọ̀ ọ̀gá bí ti máa mú lọ. A sì dúpẹ́ fún Allah àwọn olùmọ̀ọ́dún ṣe kọ̀tọ́ lábẹ́kúta wọ́n ti kọ́ fáwọn èèyàn àwọn èèyàn ti gbà wọ́n gbà bí wọ́n gbà alhamdulillah. Wọ́n ní kò sí mọ́sálásí kàkà yìí má mú ti gbà bí ti máa mú lọ lẹ̀. Àwọn lè tọ́pọ̀ jù ti gbà. Alhamdulillah. Ó sì yẹ kó rí náà. Díẹ̀díẹ̀ náà nìkan máa yí padà. Ẹ̀yà wo tí àyè téèyàn jókòó àtéèyàn tó bá ti lè ga jù táwọn yòókù lọ lẹ́mìí rẹ̀ ìgbéra bọ́ kọ̀ọ̀kan wọ̀ rẹ̀. Yọ máa wọ pé tó bá bí dání ní kó wá dúró. Tí n bá ju gbogbo yín lọ kí ló mẹ́rin tó. Bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ tó Islam ò sì fẹ́. Gbogbo wa dọ́gba. Ayé tí yín lè ga jù ti ìmáàmù lọ. Àmọ́ tí ìmáàmù kọ́ ọ̀gbọ́dọ̀ ga jù ti yín lọ. Wọ́n ní ẹni bá Nàbí sallallahu alaihi wasallam ọjọ́ kan ó dúró lórí mímbà ló ṣe sọ̀lá. A ní ẹ máa bá a sọ. Nígbà tó rò fún nǹkan wọ́n lọ́wọ́ lórí mímbà. Ìgbà tó forí kalẹ̀ ńkọ́ ọ̀rọ̀ bá pàpà sọ. Ẹ̀yàn sọ̀ kalẹ̀ ṣé sọ̀ láti àbọ̀ lásọ. Ìdajì lórí mímbà ìdajì lẹ́lẹ̀ sí làá sọ. Ṣé rẹ̀ lẹ́yìn ṣe? Dọ̀tòrí àmẹ́bí ni mo ṣe bí lè bá kọ́ ń sọ̀ láti kò sì ṣe bẹ́ẹ̀ rí àfẹ́ kan. Kọ̀sẹ́rì ilẹ̀ ẹwẹ́ rí mi wà. Wọ́n ní àwọn náà ń kọ́ wọn ní ilé tí ó lẹ́tì lọ kọ́ wọn ní ìsìn. Ìyẹ́sọ̀ orí sọ láti lẹ́tì máa kọ́ ọjọ́ bá. Ìyẹn tó béèrè láwùsá oníkásádùá fún ìjókòó àlàáfíà àti kí ọkàn wọ́n balẹ̀ ní Nàìjíríà. Tó abẹ́ Allah kó fi alọ́kàn balẹ̀. Abẹ́ Allah kó bá wa dá gbogbo nǹkan padà sípò. Kọjá kí gbogbo nǹkan máa lọ dáadáa. Ọ̀wọ́n gbogbo nǹkan
kọ̀rọ̀kọ̀ fún gbogbo wa Olúwa ló máa ń jẹ́ kí ìgbà kó tu ẹ̀dá lára Olúwa ẹlẹ́dàá wa ó jẹ́ kí gbogbo ẹ̀ kó tù wá lára owó láti máa gbọ́ bùkátà wa owó alálùbáríkà halal Olúwa ẹlẹ́dàá kó má fi wọ́n wa Olúwa ẹlẹ́dàá wa kó má bá wa dọ̀ orílẹ̀-èdè wa rú Olúwa ẹlẹ́dàá kó má bá wa bọ̀ orílẹ̀-èdè wa jẹ́ gbogbo tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ tí ó fi da ẹni kó lu ọjọ́ máa ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ ńbẹ̀ tí ó fi dàrú tí ó fi bàjẹ́ kí Allah má jẹ́ ó ṣẹlẹ̀ ńbẹ̀ wọ́n ní ó ti wá parí ìbéèrè náà ti tán bá a dúpẹ́ fún Allah lórí bó ti ṣe gbà wá láyè tá a wá sí Abẹ́òkúta ń bè a sì bẹ̀ Allah ilé àtọ̀nà kálukú kó lu ọmọ bàjẹ́ ọmọ oníkálukú kí Olúwa kó bá wò wọn kó bá dá wọn sí kó sì wọn lọ́mọ alálùbáríkà ọ̀dẹ kálukú kó lu amájì ọ̀dà rẹ̀ ẹni tí àmì àti ìyàwó rẹ̀ ń dá kó lu ọjọ́ máa dá sí ẹni tí àìgbọ́ra ẹni yé wà láàrin rẹ̀ àti ìyàwó rẹ̀ kó lu ọba pẹ̀lú sáwọ̀ kó jẹ́ káàmì wọn dán mọ́ra gbogbo àwọn síwájú ẹ̀sìn tó sì fi wọn gbìyànjú fẹ́ sí ní Abẹ́òkúta ń bì kó lu ẹlẹ́dàá wọn tún bá ràn wọ́n lọ́wọ́ kó lu àtúbà gbé wọn lọ́wọ́ sókè kó lu àbá tu àlámọ̀lì tí wọn náà sì dáadáa tó ti dá mọ́rọ̀ wọn kó lu amẹ́jọ bàjẹ́ ètò kú díẹ̀ káàtó kó lu ẹlẹ́dàá wọn kó bá wọn tó sí dáadáa gbogbo àwọn èèyàn lẹ́gbẹ́ ọ̀nà ká àbọ̀nà mi àwọn náà ká sí ìrànlọ́wọ́ fẹ́sì Islam kó lu ẹlẹ́dàá wọn já wọn náà ní tàmá kó má dá wọn dáàbò káàtà wọn kó lu àwọn akẹ́kọ̀ọ́ dá fún gbogbo aláyé kó dá fún alálùkìyàmù kó sì gbogbo alọ́mọ àlùjánnà subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. شكرا جزاكم الله خير.